ti yẹ máa bọ̀ wá ẹ wá bá mi kẹ́ni tó ń ṣojú ìbí tòní ẹni àyésí ló jẹ́ ẹ jẹ́ lọ sí wo olódò ọba ká lọ kóló ire tó ń ṣe orí kádú rẹ òní lọ́jọ́ ìbí rẹ Ayọ̀rìndé Blessing Àjọkẹ́ òkú oríire òní dẹni ìdánfẹ́tì ẹ̀kọ́ pé ibi para là ń bá pa ibi kìjàkìjà là ń bẹ̀kùn òjòjò ní ṣáájú kó má lè iná jẹ àkókò kó kákáká mi bóun ṣàlàrọ̀ tá ń lé òní fẹ́ sólùgbà gbogbo ọjọ́ kìíní nínú oṣù kẹjọ lábẹ́ Ayọ̀rìndé Blessing Àjọkẹ́ Blessing mà tó ń ṣojú ìbí rẹ̀ sáyé ṣe wá rí pé rántí ọjọ́ ìbí tó wá ṣe kókó ara mi mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀ ó ti yẹ ẹ jẹ́ ká bólú ìrọmọjò kiri ó lè sùn wá bọ̀ ó kárekáre ẹlẹ́rìn ẹ̀yìn obìnrin tí ń dé sí ni bí ogun ọ̀ká orí ibẹ̀ ṣòro taláyà bẹ̀ní túmúyẹ́ okú oríire ó ní kekònà ó sì ní rámáyé lọ́lá olúwa ó ní dẹ́ni tẹ̀mọ́lẹ̀ ilẹ̀ ìwọ olódò ọba ọmọ atẹ́nigbọ́lá ọmọ atẹ́nigí tó gbọ́rẹ́ ẹ̀yin ló máa káwé ṣọlá ọmọ akóbìṣọ̀rọ̀ ó kárí ọmọ ìwò rìwòwò ìwọ tó dídẹrẹ́ pè tí ò lè pè tán onídẹrẹ ò jẹ́ ká mọ bí tí ìwọ gbà lọ olùgbàgbé nìyí ọmọ agbẹ̀yàmù agbẹniyàn ọmọ olólà tí ń ṣakẹ́kẹ́ agbẹniyàn ọmọ olólà tí ń bá bàjà agbẹniyàn ọmọ olólà tí ń wẹ̀kọ́ bẹnu ibi sẹ́nu abẹ̀ jẹ́jẹ́ ọmọ olólà tí ń wéwé ẹ̀jẹ̀ ọmọ alágbèbè bá ti dòdò ọba kẹ́ ẹ dúró torí òjòrò jẹ́ kílẹ̀ bàbá yín ó tó mi ọ̀kẹ́rẹ́ ò jẹ́ kílẹ̀ ọba ó tòrò tí odò bàbá wa tòrò kí la fẹ́ fi mú bọ́bà kí la fẹ́ fi bọ̀ṣun kí la fẹ́ fi gbajagun ilé bàbá tó bí yín lọ́mọ òrìṣà méje ní bẹ níwò wọn kì í jẹyán bẹ́ẹ̀ ni wọn kì í jẹ̀kọ tálẹ́bálẹ̀ ogun ló fi ń tọrọ lọ́wọ́ ọba ó káre ọmọ ìwò agbẹniyìn wọn kì í gbowó là lọ́wọ́ ẹ̀yin ẹni tó bá gbowó là lọ́wọ́ yín la fẹ́ kí lọ́wọ́ ìwọ tí ò ní lẹ́kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́wẹ́ ọfà wẹ́wẹ́wẹ́ ni ó fi ń délé nílé bàbá tó bí yín lọ́mọ ó káre ọmọ wọn níwò olódò ọba àṣírí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe ìwọ tẹ́bí tẹ́lẹ̀jọ́ ṣe tàmọ́dún lọ́lá wẹ́ẹ̀lù lókè bọ́bá bí léèrè wípé tẹ́lẹ̀ tó ń kọrin ewì fún Ayọ̀rìndé Blessing Àjọkẹ́ ẹ jẹ́ kó yẹ wọn pápá olúwa jí yín ni ọ̀dọ́mọdé akéwì gbọ̀dọ̀ táráyé ń wí àjànàkú tó mi gbó títì láàjì.